Arẹgbẹsọla gbé ìjà lọ sílé Tinubu. Ọ̀rọ̀ náà kì í wá ṣe kékeré mọ́ báyìí o. Nígbà tí ìjà bá fẹ́ le gan, ilé alátakò ẹni là á gbéjà lọ. Ó jọ pé iṣẹ́ àkọ́kọ́ tí Raufu Aregbesola, akọ̀wé ẹgbẹ́ ADC tuntun, fẹ́ ṣe ni láti gba ìpínlẹ̀ Èkó kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC, kó gba kinní náà kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lóòótọ́ kò dárúkọ Tinubu o, àmọ́ òwe tó ń pamọ́ APC àti ìpínlẹ̀ Èkó, bí àwọn èèyàn bá tẹ̀lé ẹgbẹ́ wọn bó ti wí, wọn yóò gba ìpínlẹ̀ náà. Ìdí ni pé Arẹgbẹsọla kò dúró níbòmíì nígbà tó ń bọ̀ láti Àbújá tí wọ́n ti yàn án gẹ́gẹ́ bí akọ̀wé ADC. Èkó ló ń bọ̀ tààrà. Bẹ́ẹ̀ ni kò dé Èkó náà kó wọlé jẹ́. Láti pápá ọkọ̀ òfurufú Muritala Muhammed Airport láriwo ti bẹ̀rẹ̀. Àwọn èrò tí wọ́n sì wá pàdé ẹ̀ kì í ṣe kékeré. Ọ̀rọ̀ náà kò sì ní tàbí ṣùgbọ́n nínú. Arẹgbẹ gbé ìjà wá sílé Tinubu gan ni. Ó sámọ̀ pé Èkó ni bùjókòó ọ̀gá òun àtijọ́. Èkó yìí ni àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n wá pàdé ẹ̀ náà ti ń pariwo ADC power, ADC power. Bí ohun gbogbo bá sì lọ bí wọ́n ti ń rò ó yìí, kí wọ́n gba Èkó kúrò lọ́wọ́ APC ni àlámọ̀rí wọn. Bẹ́ẹ̀ nígbà tí ẹ bá gba Èkó kúrò lọ́wọ́ APC, ta ni kò mọ̀ pé wọ́n ti gbà á kúrò lọ́wọ́ Tinubu nìyẹn. Bẹ́ẹ̀ láti ọdún 1999 tí Tinubu ti di gómìnà ìpínlẹ̀ Èkó, ìgbà náà ni ìpínlẹ̀ náà ti wà lọ́wọ́ ẹ̀ tí kò sì fi sílẹ̀ fẹ́nìkan. Òun ló yan gómìnà tó bá fẹ́ jẹ, òun náà ló yan àwọn aṣòfin tí yóò sì yan àwọn tí wọn yóò lọ ṣojú ìpínlẹ̀ náà ní Àbújá. APC ní ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi ń ṣe gbogbo eléyìí lẹ́yìn tí wọ́n ti da ACN pọ̀ mọ́. Bí ẹnìkan bá wá jí lọ́jọ́ kan tó bá ní òun yóò gba Èkó kúrò lọ́wọ́ APC, kì í tọ̀hún kúkú dárúkọ pé òun fẹ́ gba Èkó lọ́wọ́ Tinubu ni. Ó sì dájú pé kìnní náà kò ní rọrùn bẹ́ẹ̀ yẹn. Àmọ́ télọ̀ tó dorí kodò lọ̀rọ̀ yìí o, ó mọ ohun tó ń rán o. Akáṣọ lórí sì mọ ibi tí òun ń rè. Ọ̀rọ̀ yìí ti jáde lẹ́nu Nasiru El-Rufai rí, torí òun ló ti kọ́kọ́ jáde níjọ́ kan tó sọ pé kí àwọn òṣèlú Èkó wá kí òun kọ́ wọn bí wọn yóò ti ṣe gbàjọba Èkó kúrò lọ́wọ́ Tinubu. Nígbà náà ló sì ti sọ pé òun kì í ṣe ọ̀rẹ́ Tinubu, pé ọ̀rẹ́ Raufu Aregbesola lòun. Bí èèyàn àtiró bá wá wọlé tí eégún àtiró jáde, àfàìmọ̀ kó má jẹ́ èèyàn àtiró náà ló di eégún àtiró. Tí èèyàn bá tilẹ̀ gbọ́rọ̀ tí Arẹgbẹsọla sọ nígbà tí àwọn èèyàn wá pàdé ẹ̀ ní pápá ọkọ̀ òfurufú níkẹjà, èèyàn yóò mọ̀ pé òun pàápàá kò mú ọ̀rọ̀ yìí ní kékeré o. Nígbà tí Arẹgbẹ rí àwọn èrò, ó sọ fún wọn báyìí pé mo dúpẹ́ tí ẹ wá pàdé mi o, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Inú mi dùn pé ẹ kò jẹ́ kí wọ́n dẹ́rù bà yín, ẹ ò jẹ́ kí wọ́n halẹ̀ mọ́ yín. Àwa ò bẹ́ nìkan jà o, kò sì sí pé à ń bá wọn bínú rárá, a ò sì ní bá wọn jà. Níbikíbi tí wọ́n bá ti pàdé yín, tí wọ́n bá ti ń bínú tàbí wọ́n sọ̀rọ̀ òdì, àwọn kinní kan ni ká ẹ béèrè lọ́wọ́ wọn o. Ẹ béèrè pé ṣé èní wọn dáa ju àná lọ, àbí àná ló dáa ju òní lọ? Ṣé iye tí à ń ra àpò ìrẹsì lánàá là ń rà lónìí? Èèló ni ẹ̀ ń ra ike ìrẹsì kan báyìí? Ṣé iye tí ẹ̀ ń rà lánàá nìyẹn? Ṣé tí a bá ń bá lọ báyìí, ǹjẹ́ ìrètí wà pé àwọn ọmọ wa máa bá nǹkan dáadáa kankan nílẹ̀ yìí? Àwa ò fẹ́ kíyà jẹ mẹ̀kúnnù ni o, a ò fẹ́ kíyà kankan jẹ wọ́n rárá. Ohun tó jẹ́ kí àwa tí èròǹgbà wa dọ́gba pàdé nìyẹn. Àwa tí a jọ nírètí pé a lè gba àwọn mẹ̀kúnnù nínú ìdè tí wọ́n wà yìí kí ọjọ́ ọ̀la wọn sì dáa. Àwa lájọ́ wa dáadáa fún gbogbo ìlú la bá wa. Lọ́rọ̀ kan, ohun tí Raufu Aregbesola ń sọ ni pé kí àwọn èèyàn yìí dúró ṣinṣin, kí wọ́n tẹ̀lé àwọn láti gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ìjọba APC tó ń jẹ wọ́n níyà báyìí. Ẹni tó bá mọ Raufu Aregbesola ní tòdodo tó bá gbọ́ irú ọ̀rọ̀ báyìí, ẹ̀rù yóò bà tọ̀hún, nítorí lóòótọ́ àwọn Arẹgbẹ ni wọ́n mọ bí AD, AC, ACN àti APC ṣe ń borí nínú ìbò yòówù tí wọ́n bá dì lÉkòó. Ohun tó sì ti ń ṣe fún bí ọdún 25 tàbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn nìyẹn. Kò sì sí ẹni tí kò mọ̀ pé agbára ìbò Àlímọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ ọwọ́ Arẹgbẹsọla ló wà nígbà kan. Ohun tó lè mú kí ọ̀rọ̀ náà bá àwọn tí wọ́n mọ òṣèlú Èkó lẹ́rù nìyẹn, pé ọkùnrin náà mọ bí wọ́n ti ń ṣe tí ẹgbẹ́ òṣèlú wọn fi ń wọlé.
kò sì sírọ́ nínú ìyẹn torí àtiránmú gángan ni kò ṣẹ̀yìn èékánná. Ìgbà kan wà tó jẹ́ kò sí ohun tó ń lọ nídìí òṣèlú Èkó yìí tí Arẹ́gbẹ́ kò mọ̀, kódà tí kìí ṣe pé òun ló ń darí ẹ̀. Ohun tí èèyàn wàá mọ̀ ni bóyá irú agbára tó ń lò láyé ìgbà tó ń ṣe APC yìí sì tún wà lára ẹ̀ tó lè lò báyìí, àbí ìlàkàkà àti ìmúra kankan àsìkò yìí kàn jẹ́ ọ̀rọ̀ òṣèlú lásán ni. Àmọ́ kò jọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ òṣèlú lásán ni, nítorí lẹ́yìn tí Arẹ́gbẹ́ kúrò ní airport tó padà dé ilé ẹ̀, ó tún gbé ìwé kan jáde. Ìwé tó sì gbé jáde náà tún kún dẹ́múdẹ́mú ni. Èyí tó fi hàn pé tí ẹnìkan bá sọ pé ọkùnrin náà kò múra ìjà, onítọ̀hún ló ń tan ara ẹ̀ jẹ o. Ó ní kí gbogbo àwọn alátìlẹ́yìn òun, àwọn ọmọ ẹgbẹ́ ADC tuntun yìí yíkáyíká, ó ní kí wọ́n má bá ẹnìkan jà o, kí wọ́n má sì sọ̀rọ̀ ebú sẹ́nìkan. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ APC yóò máa bú wọn yóò sì máa tọ́ wọn níjà, àmọ́ kí wọ́n fọ̀rọ̀ síkùn bí àgbà, kí wọ́n fi gbígbọ́ ṣe aláìgbọ́, kí wọ́n joyè àgbọ́ má bí wọn tó da èyí tó kù sí wọn lára. Ó ní tí wọ́n bá ti wá bá wọn, kíní kan ni kí wọ́n ṣe fún wọn, òótọ́ ni kí wọ́n fi kò wọ́n lójú, pé àwọn ìbéèrè kan ni kí wọ́n máa bi wọ́n. Tí wọ́n bá sì ti bi wọ́n láwọn ìbéèrè náà, wọn yóò rí pé ẹni yòówù tó bá pe ara ẹ̀ ní APC tó ń dààmú wọn yóò sá lọ ni. Arẹ́gbẹ́ fúnra ẹ̀ ló tò àwọn ìbéèrè náà jọ. Ó ní kí àwọn ọmọ ẹgbẹ́ ADC máa béèrè lọ́wọ́ àwọn APC báyìí pé ṣé ayé àwọn ọmọ Nàìjíríà ti dáa báyìí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ? Ṣé oúnjẹ tó wọ́n gógó yìí kò tó ìnira fáwọn èèyàn Nàìjíríà bí? Ọrọ̀ ajé tó dàrú pátápátá yìí, ṣé ohun tí àwọn ọmọ Nàìjíríà ń fẹ́ nìyẹn? Ìgbé ayé àwọn èèyàn tó di wàhálà yìí, ṣé eléyìí tẹ́ ìjọba yìí lọ́rùn ni? Ìṣẹ́ tó ń ṣe ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn báyìí, ṣé kìí ṣe ìjọba yìí ló mú bá àwọn èèyàn yìí ni? Ohun tí Arẹ́gbẹ́ ní kí àwọn ọmọ ẹgbẹ́ ADC máa béèrè kiri rèé, pé tí wọ́n bá ti lè béèrè, wọn yóò rí pé àwọn èèyàn náà kò ní lè fèsì kankan ju kí wọ́n sá níwájú wọn lọ. Ó ní òun ti mọ̀ pé ohun tí àwọn APC yóò máa ṣe ni láti máa tọ́ wọn níjà, kí wọ́n máa ṣe bí ẹni pé àwọn làwọn gbọ́n tán. Àmọ́ tí àwọn bá ti fi òótọ́ kò wọ́n lójú bẹ́ẹ̀, wọn yóò sá dànù ni, torí bí iná bá wọlé, òkun yóò wá bìkan sá lọ ni. Nígbà tó dé sí airport, bó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn tí wọ́n wá pàdé ẹ̀ ní pápá ọkọ̀ òfurufú náà ń hó, tí wọ́n sì ń pariwo láti fi hàn pé inú àwọn dùn bí Raufu Aregbesola tó ti ṣe kọmíṣánná lÉkòó tó ṣe gómìnà lọ́ṣùn náà ṣe padà di akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ADC tuntun, ẹgbẹ́ alátakò Tinubu. Èrò mà pọ̀ gan ni o, ṣùgbọ́n ẹni làwọn aṣáájú APC kò fi ń rìn o. Ohun tí wọ́n sì ń torí ẹ̀ rẹ́rìn ni pé wọ́n ní olóṣèlú àtijọ́ ni Raufu Aregbesola. Wọ́n ní ìyá ló ṣe ń rò pé òun lè rí ìpínlẹ̀ Èkó gbà lọ́wọ́ àwọn. Wọ́n ní òṣèlú ti kúrò níbi ká máa rẹ́ǹtì àwọn èrò, ká máa rẹ́ǹtì àwọn ọmọ ọlọ́mọ tẹ́bi ń pa, kí wọ́n máa pariwo kiri, kí wọ́n máa jó nítorí wọn ò ní ohun tí wọ́n fẹ́ jẹ, tí wọ́n sì ń rò pé àwọn yóò rí kinní kan gbà lọ́wọ́ wọn. Àwọn aṣáájú ẹgbẹ́ APC ní àwọn ohun tí Arẹ́gbẹ́sọlá mọ̀ ọ́ ṣe lásìkò tó fi ń darí àwọn ètò ìdìbò Èkó nìyẹn. Àmọ́ ọ̀rọ̀ ti kúrò bẹ́ẹ̀, ètò ìdìbò Èkó ti kúrò bẹ́ẹ̀. Iṣẹ́ rere tí olóṣèlú bá ṣe lókù tí wọ́n fi ń tẹ̀lé. Wọ́n ní ó ti hàn sí àwọn ará Èkó pé kò sí ẹgbẹ́ òṣèlú míì tó tún lè kóre wá bá àwọn ju APC lọ. Nítorí bẹ́ẹ̀ ni kò ṣe sí ẹni tó lè bá àjọṣe tó wà láàrin àwọn àti àwọn olùdìbò jẹ́. Ìyẹn lásán ni irú Arẹ́gbẹ́ yóò máa wò lẹ́yìn ẹyẹ, wọn ò rí ẹyẹ rí rárá ni. Wọ́n ní bí Arẹ́gbẹ́ bá mọ̀ pé olóṣèlú tààrà lòun, pé kó má rẹ́ǹtì èrò, kó jáde sí gbangba lÉkòó, kó máa rìn kiri, káwá wo iye ẹni tí yóò tẹ̀lé. Wọ́n ní tó bá tó ṣèyẹn làwọn yóò tó mọ̀ pé olóṣèlú gidi ni. Àmọ́ èyí tó ṣe yìí pé ṣàkàmàǹjé lásán ni, eré orí igi tó jẹ́ àṣekù ọmọ ẹyẹ, pé ohun tí gbogbo àwọn ti mọ̀ nígbà kan nìyẹn. Àmọ́ ní gbogbo ìgbà tí kò fi sí nílé, òṣèlú Èkó ti yí padà, àfi ẹni tó bá kù tó ń tan ara ẹ̀ jẹ. Kò sẹ́ni tó lè mọ bí ọ̀rọ̀ náà yóò ti rí o. Àmọ́ èyí tó hàn ni pé Arẹ́gbẹ́ ti gbé ìjà wá sílé Tinubu gan-an. Ohun tó sì ń sọ fún wọn ni pé àìlèjà ní jẹ́ ìta bàbá mi ò débì. Bí agbára ẹni bá dáni lójú, kò síbi tá ò ti lè jà, nítorí ọdán ojúde bàbá ẹni kì í gbèjà ẹni. Àmọ́ àwọn APC náà kò jẹ́ dúró mọ́ báyìí, torí ẹni bá ní kí làá ṣe, òun làá ṣe fún.
ohun tí wọn yóò ṣe f'Arẹgbẹ yìí lẹ́nìkan ò tí ì lè sọ jàre. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ Raufu Aregbesola tó dé síkùú lójijì wo fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú déédéé àkókò yìí o.